Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Kò ló tó ọdún mélòó kan tẹ kú láyé ẹlòmíì lọ sẹ́sọ́ òkìkí torí kíni anabi sẹ́sọ́ òkìkí ni tọ́lọ̀ fi káyé lé lọ́wọ́ eríṣiríṣi nǹkan ní bẹ̀rẹ̀ àní àwa aláàfáà náà lónìí eríṣiríṣi àwọn àfáà àgbákò tí wọ́n wọ ayé wáyìí àwọn náà sọ àwọn àfáà di ọlọ́pàá wa ń fura sí wa ọlọ́pàá máa pé káàfọ́ ṣàdúrà fún oúnjẹ wọn náà ni bẹ́ẹ̀ bá sì wà ní mọ́tò bọ́lọ́kọ̀ bá ti rí pa àfáà ní ok go wọn ò ṣe go mọ́ o park very well ẹtúláwà ni nígbà wọn ti tú tẹnìkan tí wọ́n bá àtẹ́lẹwọ́ nígbà wọn ti tú tẹnìkan tí wọ́n bá àtẹ́lẹwọ́ ẹtú àfáà wa wọ́n tú kanú ọkọ̀ ó ṣe gélé wọ́n ní ok yes what do you have in your bag? This is blood. What type of blood is this? Mọ́ra ni. Ẹ̀jẹ̀ aláboyún ni àmọ́ mọ́ra nǹkan mi ni. Èmi kí mo pa o. La ilaha. Kí lẹ́tùn wá fẹ́ jẹ́ aláboyún sí. Láwa àfa tààrí fàárí ṣe tó ti gbọ́dọ̀ wà lọ́lọ́run wà tọ́lọ́run tó wá ń sọ ní Al-Qur'ani pé gbogbo ẹ̀dá mi tí mo dá kò sẹ́nìkan tẹ́mi Ọlọ́run tijú tó ju àwọn àfa rẹ̀. Àbí ẹ̀kọ́ ló wí ni. Innama yakhsha Allah min ibadi al-ulama. Àwọn tẹ́mi Ọlọ́run ọba tí mo tijú wọn táwọn àwọn àfa ni Ọlọ́run ọ̀dà kọ olówó ẹ̀yìn àfa ló dá kọ ọlẹ́yìn nìkan lòún bá bàrà nú ẹ̀dá àwọn tóun dá. Ẹ wò bí abáàdé. Ìyàwó tó ń bẹnu ilé àfa mi ọgbà lọ́wọ́ ẹni ó ní. Ọlọ́lọ́mọ tán gbé fóbìnrin níbi òun náà ti farabalẹ̀ tí ń wá oògùn fẹ́ kí wọ́n gbé mi lé lọ́wọ́. Bí bá wá ń sùn àfa àtọ̀ ṣe kíní fún ní ń rí. Bí ń jẹun àfa ní ń rí. Bá àfa ṣe gbánù ń bẹ nílé àfa dòní. Ẹ ra wá tí ọba sọnù kí ẹ dúró tọkọ yín oògùn fẹ́ kan ò sí tayọ kọ́ fẹ́ràn ọkọ rẹ oògùn fẹ́ kan ò sí tayọ bí máa wọlé bọ̀ ọ̀rọ̀ mọ́ oògùn fẹ́ kan ò sí tayọ máa yóò kó oògùn ẹ̀ lé lágbárí báyìí abájọ kò lè rí sí àti wo fíìmù wọn náà kó méjèèjì kò lè lérí. Ẹ rí ó ti yé wọn láwọn ya mú dá. Innama yakhsha Allah. Àmọ́ wọn mà níyàn rún àmọ́ wọn mọ kó méjèèjì lé lérí. Innama yakhsha Allah min ibadil ulama. Ọlọ́run débi ọlọ́run ọba tí mo páyà wọn èmi mo dá wọn ìbẹ̀rẹ̀ wọn ò sẹ̀yìn mi àmọ́ tòun ti bẹ́ẹ̀ mọ́ bàbára wọn àwọn tó ń la wọn ta ni. Òun lẹ́yìn tẹ́ jókòó yìí ẹ̀yin àfààní èyí tó bá dánú yín ni o tí ń sin lọ́run dáadáa nú yín tí ò ní kínníkínní kan nú yín ni o òun lèmi ọlọ́run wí o kì í sáfó ń kéèta o kì í sáfá kà kì í sáfó ń jàmbá kì í sáfá mẹ́ta lọ́kan bí wọ́n ń sọdún Òṣogbo bí wọ́n ń sọdún yọ̀lù bá wọn lọ yọ̀lọ̀ kẹsẹ̀ bomi bí wọ́n ń sọdún eégún àná ọlọ́run òrò pé àwọn ọmọ sọ̀rọ̀ òlé eré ẹ̀ lọ́ dàrú ẹ̀ fọwọ́ mú kan ni làkúndín nìkún wárí ẹ̀ dín ní ọ̀ya wèrè ni. Innama yakhsha Allah min ibadil ulama. Ẹ̀yin àfà ẹ̀yin ni mo bá wàrà ju èmi ọlọ́run ẹ̀yin náà ẹ wá bá bàrà ara yín ní tí n bá ní ẹ má súnmọ́ ẹ wo yọmọ tẹ́lẹ̀ mi bí ni àní bẹ́ẹ̀ nú àfà tó bímọ tí wọ́n so yìgì yá oorun ya mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni láì so yìgì gbogbo ọmọ bíi mẹ́rin tó bí kò sí yìgì òun náà sì ń pèrè ẹ̀ láàfà níta ń sọ fáyé tẹ̀yìn gan wá lò má gbàgbé ìpín rẹ̀ nú ayé Nàìjíríà làwọn ń bẹ̀ yìí ẹ wo bí wọ́n bá dé fún wa ni ẹ wo Nàìjíríà ẹ wo ọ̀nà láti ìyòdó ìbọ̀lẹ̀ ń pè bí tá a ti gbé ìwòròdù débi sọ́nà ni ṣèṣe Mákindé ọ̀wá rí yín ni abẹ́yìn òdìbò ni wọ́n sì gbọ́n wọ́n ti tún di ìrẹsì tí wọ́n tún máa ha. Òkodoro Yorùbá
tẹlifíṣàn.